ní ìgbàlá omi ìwọ ni tó bá dára ìwọ ni bókù díẹ̀ ìwọ ni ọ̀rọ̀ mi tó ń dùn jẹ́ kó dùn kalẹ̀ èyí tó kù díẹ̀ káàtó ṣàánú mi lórí rẹ̀ jọ̀wọ́ bá mi tún ṣe. Audio CD ẹlẹ́ra tẹ́ ń bẹ̀rẹ̀ fi CD ẹ̀ pé gbàwo ló máa jáde. By popular demand fi CD orin yìí ti jáde báyìí o. Orin ajé amúfúlì àti Kọ́láwọlé Mojèrè ọmọ imam ọlọ́run ní làkọ́lé. Audio CD ẹ̀ ṣì ń ta rẹpẹtẹ dọ́là. Orin tọ́lọ yọnu sí orin gbígbàdúrà. Ajé amúfúlì àti Kọ́láwọlé Mojèrè ọmọ imam ó tún yá gbé sókè. Pé ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ń fẹ́ tèmi jazakumullahu kò rẹ̀ rẹ̀ kẹ̀síra. Adúpẹ́ ṣe gan ẹ̀yin tẹ́ ń fẹ́ tèmi jazakumullahu khairan kẹ̀síra. Ẹ wo Audio CD ẹlẹ́ra tẹ́ gbọ́ tẹ́ ẹ lónìí. Fi CD ẹlẹ́lẹ́yìn àyà ó mọ́lẹ̀ rẹ kété ó tẹ́ kíyàtọ̀. Ẹ̀yin náà ra kẹ́ ẹ máa gbọ́ kẹ́ ẹ máa wò ó. Ó kọjá bẹ́ẹ̀ àti gbé jáde. Marketed and distributed by Probity Music and Films Limited. 413 Agege Motor Road àti shop 54 Oshodi Shopping Complex Oshodi Lagos. Telephone 00666765029. Ìgbàláyé street Òṣogbo ìpínlẹ̀ Ọ̀ṣun ló ń distribute ẹ̀. Ó ti ń ta wìtìwìtì káàkiri báyìí o. Ẹ tètè lọ ra tiyín. akódẹ́dà yín jọ sínú ìyá yín tó bí yín arba'ina yawma nutfa ẹ̀ ń bẹ nú àpò bí ìyá yín àtọ̀ nìkan lẹ́wà ń jọ náà àtọ̀ èyí tí ń bọ̀ lára àyà òun jẹ́ yẹ́lò èyí tí ń bọ̀ lára bàbá òun jẹ́ funfun bí aṣọ yá sàlámù ni. nazala ala yadil malaika. nígbà tí ó wàá sọ bẹ́ẹ̀ tí ń súnmọ́ra yín Allah tọkọ ń mú mi láì gbé ké mùsẹ́nu tíyàwó náà ń fún yín pọ̀ báyìí láì ṣe pé wọ́n ń jalè kaná látara adùn tí ń bọ̀ lára yín bí tí ń sọ̀kalẹ̀ ọwọ́ màláíkà kan lọ́bọ̀ sí. faqalatil malaika. màláíkà sì ń bẹ láàrin wa wọ́n wá wò gan. faqalatil malaika. bí tí ń bọ́ sọ́wọ́ màláíkà ẹ̀yin dìde ńlẹ̀ ẹ lọ́ọ́ wẹ̀ jánábà ẹlòmíràn mọ jánábà wẹ̀ nísìn gbàwẹ̀ ẹ wo bẹ́yẹn tí ń fi bí parẹ́. ládàbí ládàbíyà àdàbíyà ní tájú ládàbí wọ́n gbé ládàbí fún ṣéwù kàmọ́lì kó fi ládàbí káwọn àdàbíyà làwọn àdàbíyà fi ní ládàbí. ṣéwù kàmọ́lì àlè àdàbí bàbá Mufti tóbi Mufti tájú ládàbí ládàbíyà àdàbíyà ní tájú ládàbí wọ́n gbé ládàbí fún ṣéwù kàmọ́lì kó fi ládàbí káwọn àdàbíyà làwọn àdàbíyà fi ní ládàbí ṣéwù kàmọ́lì àlè àdàbí bàbá Mufti tóbi Mufti. tájúbọ́lá bá ń bẹ̀ lórí stéèjì tí máa ń kọrin ó wá pọ̀ níwájú Paso bẹ́ẹ̀ kan náà ná lábẹ́ka lówó bẹ́ẹ̀ni ẹ̀wá náà Paso lówó ọmọ ẹ̀gbọ́n ẹ̀bá wa bọ́ sí ẹ̀rọ ju àgbo ẹ̀bá wa sún lẹ́yìn kúnlé ẹjẹ́ tẹ̀yìn lọ́rùn tẹ́tọ́ náwó especially torí fídíò Baraka tọ́ba wa lówó tí wọ́n dáhùn táwọn ń gara bá wa sí òǹsàlẹ̀ kan ní máa ń lò fi kọrin pé máa dúró máa rẹ́sẹ̀ egungun lè lé ọ̀gbọ́dọ̀ dúró fìdílà tó ló máa ń mú ọmọ ọ̀gbọ́dọ̀ rẹ́sẹ̀ tí bá wà sí bá lé wọn tí wọn lọ MC tí Paso lé wọn tí wọn ò sún rárá òun bínú ló tún sẹ́kù tẹ́mọ̀ gbọ́ wípé lókìlísì ẹ má sún mọ́ mi òkùnkùn lẹ́yìn ọ̀rọ̀ ọmọ bá ní wọ́n ṣe níbo ni ìwọ̀n ti wá ọmọ pẹ́tipẹ́ti ju alálàbàkà kò lè lókun sí lágbóra o bẹ̀rẹ̀ bá náwó náwó everybody. bíbá àṣà aráàlájú sí MC kókó tí Paso bá rí Muslim MC àbóríkó pọ́nmọ́ gbọ́ ẹ̀jẹ̀ kan má bọ̀ wá àwọn tí ó sáré mi ẹ̀fún aláya ẹ̀jẹ̀ kan má bọ̀ wá tí Paso bá pawó tí ló bá ti yá
kókó tí pàṣẹ bá pa ó ti lé wá ti yá tẹ́lẹ̀ mọ̀ pé bá a sí pa ó yá mọ̀ owó ojú sàràfà kọ̀ǹsọ̀lìdé pé bàbá mo wò lẹ̀ síwájú rẹ̀ mo mọ̀ pé mi wá ètò lè gbà mí sí i. bàbá mo wò lẹ̀ síwájú rẹ̀ mo mọ̀ pé mi wá. a padà sórí nọ́mbà àwa gbọ̀ngàn. Olúwa ṣàánú àwa obìnrin lọ́dọ̀ ẹ̀yin ọkùnrin ìlú wa. Ẹ ń ṣe wá bí ó ṣe wù wá, ẹ ń pè wá lọ́lẹ̀. Ó ní Bídèmí Price lẹ́ ń gbọ́ yìí. Women's rights làkọ́lé ẹ̀. Ẹ gbọ́ kí lè tó àwọn obìnrin lágbàáyé. Kí làwọn ọkùnrin ṣe táwọn obìnrin ò lè ṣe. Bídèmí Price faraya kọrin yìí nítorí gbogbo obìnrin lágbàáyé ni o. Women's rights ẹ tó àwọn obìnrin. Tíráàkì kan tún lè lẹ́yìn ó yá gbé e sókè. Ẹ jẹ́ ká ní bàbá. Ẹ jẹ́ ká ní bàbá. Àṣẹ mẹ́fì praise the Lord. Women's rights ẹ tó àwọn obìnrin. Orin Bídèmí Price. Ó ti jáde sórí audio cassette, audio CD àti VCD. Marketed and distributed by Probity Music and Films Limited. 413 Agege Motor Road àti shop 54 Oshodi Shopping Complex Oshodi Lagos. Telephone 006-676-5029. Women's rights ẹ tó àwọn obìnrin. Tọkùnrin tóbìnrin ló gbọdọ̀ ra ilé yìí. It's a must for every home. Ó yẹ máa rà ó. Another fantastic music from brother Azan Adekunle ọmọ ìdùnnú golden son of Isman àti Alhaja Mistura Aderomu tèmi ní success tó wípé ọkùnrin ló ń bayé jẹ́ tí ọmọ ọ̀dùnnú fárígá pé kò jọ obìnrin ló ń bayé jẹ́ ó yá ẹ gbé sókè. Alhaja Mistura mo tún gbé tuntun dé ẹ̀yin tẹ́fẹ́ tèmi ẹ̀wà nǹkan fìdílé àní ẹ má ṣe bínú bó ti tún jọ mẹ́ta tuntun la tún gbé dé ẹ̀gbọ́n nínú ọkùnrin àtòbìnrin ta ló ń báyé jẹ́ to my own observation ọkùnrin ló ń báyé jẹ́ ẹ má bí mi máa rìn sọ aláìmọ̀ tún rí wí. ọ̀rọ̀ yìí wá di gbọ́n mi sí omi ò tó èyí wá dá controversy lẹ̀ láàrin bàbá àtìyá àwọn ọmọ méjèèjì nínú ilé èyí ló mú kí Alhaja Kafayat ẹni ayé ń fẹ́ pẹ̀lú Alfa Kẹ́hìndé Oríyọmí sọ sí ọ̀rọ̀ náà. Àgbà ni ó sọ níbi tí kì í yáwó sí. Àgbà ni ó sọ níbi tí kì í yáwó sí. Ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ sí ń sọ bó ń pọ́n. Pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ dájú pọ̀ pàṣí tó ta. Kò sẹ́ni tí yóò bá ògbógbò wà lárí bá wí. Àgbà ni ó sọ níbi tí kì í yáwó sí. Ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ sí ń sọ bó ń pọ́n. Pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ dájú pọ̀ pàṣí tó ta. Kò sẹ́ni tí yóò bá gbogbo wà lárí bá wí. Alhaja Mistura tèmi ní success golden son of Isman Azanu ọmọ ọdúnú ọ̀rọ̀ débi àkíyèsí tẹ́tẹ́ ti gbọ́ kó tọrọ kò gbọ́dọ̀ tún jẹ́nu lọ Abdullahi kú Oríyọmí ọmọ Kẹ́hìndé má sọ̀rọ̀ káyọ̀ gbọ́ àgbà ni ó sọ níbi tí kì í yáwó sí. Àgbà ni ó sọ níbi tí kì í yáwó sí. ẹ lè ríra ní Probity Music and Films shop 93 Moyosore shopping complex Bolade Oshodi Lagos telephone 08066765029 ẹ tún lè ríra ní iléeṣẹ́ Pharmacy Investment 147 Nnamdi Azikiwe Street Ìdúmọ̀tà ní Èkó telephone 08034738756 ẹ bò wìtìwìtì. àdúrà mi ọba olúwa mi torí wọ́n ló gbà fún Ibrahim lọ́jọ́ ọjọ́ sí ìwọ ló gbà tí Musa ló gbà tí Isa Ànábì Muhammad tó pè ẹ́ ṣebí wọ́n lọ́n ló gbàdúrà fún ẹ̀bẹ̀ mọ́ ń bẹ ọba olúwa mi má jẹ́ ń kú ó tó gbàdúrà mi wọ́n lákún fàyà kùnú lọ́dọ̀ ẹ̀. 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 Allahu 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 Allahu
wá wo ìyanu ọlọ́run àdìtú àwọn mẹ́rìírí ìyanu ló ṣẹlẹ̀ nínú fídíò CD yìí. àkọ́kọ́ ọmọ ọdún 23 tó dàbí ọmọ oṣù 9 nínú ilẹ̀ tí máa rí ọkùnrin tí igi wù lọ́wọ́ àtẹsẹ̀. ọlọ́run àdìtú kò tán síbẹ̀ ẹ wá wo obìnrin tó ṣe àlùkùránì báṣubàṣu ẹ wá wo irú àrà tọ́lọ́run ọba mi fi dá. ọlọ́run àdìtú ìyanu lọ́lọ́run ṣá ẹ má sọ pé ẹ ti wo irú ẹ̀rí ilé ìyàtọ̀ fún ìyanu ọlọ́run àdìtú fídíò CD marketed by Isaiah 60 Media Concept distributed by Probity Music nínú Yosore shopping complex Oṣòdì ẹ máa rà á o. bàbá mi alágbádá yìí.